Otasansan rédíò and TV. ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo ọmọ ìlú Ejigbo ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ bí wọ́n sì gbọ́ ikú Richard Adeoriokin Idowu lọ́jọ́ 27 oṣù kínní ọdún 2024. Bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, kàyéfì ni ikú Richard Adeoriokin Idowu ló sì jẹ́ o fún gbogbo ọmọ ìlú Ejigbo nípínlẹ̀ Ọ̀ṣun, torí pé ọ̀nà tí ikú Richard Adeoriokin tó gbà wáyé ó ṣe ìyàlẹ́nu, ó jẹ́ kàyéfì, ó sì ń ṣeni ní ààhín. Ẹ jẹ́ ká mú díẹ̀ wá fún yín nípa ìgbésí ayé Richard Adeoriokin Idowu. Báwo la ṣe bí i, báwo ló ṣe lọ ilé ẹ̀kọ́, báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ni, báwo ni Richard ṣe jẹ́ gan-an, irú èèyàn wo ni Richard? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá wa ká lọ. Otasansan media àtúntìdé o. níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. ó kárí ayé. Otasansan media ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáǹgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn. Otasansan media lẹ́bẹ̀kẹ́bẹ̀. agboolé alábí lẹ́ásù nílùú Èjìgbò ni wọ́n ti bí ọ̀mọ̀wé Richard Idowu Adeoriokin. Adeoriokin ó lọ sílé ẹ̀kọ́ NEPA Staff Primary School tó wà ní Ìkòròdú fún ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀. nígbà tó parí tó kúrò ní NEPA Staff Primary School nílùú Ìkòròdú, ó tẹ̀síwájú, ó lọ sí Oríwú Model College tó wà ní ìlú Ìkòròdú fún ẹ̀kọ́ girama. Richard Adeoriokin kò dúró nígbà tó parí ní ilé ẹ̀kọ́ Oríwú Model College nílùú Ìkòròdú. ó tẹ̀síwájú, ó wọlé sí ilé ẹ̀kọ́ fásitì Ìlọrin, ìyẹn University of Ìlọrin. ó sì gba ìwé ẹ̀rí BSc nínú ìmọ̀ ẹ̀kọ́ ìṣirò, ìyẹn mathematics. Richard kò dúró, kò wáráró, ó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀. ó sì gbìyànjú láti rin ìrìn àjò lọ sí ilẹ̀ Amẹ́ríkà. ó sì wọlé sí ilé ẹ̀kọ́ Louisiana State University láti fìmọ̀ kúnmọ̀ nípa mathematics and statistics. ọdún 2009 ló gba ìwé ẹ̀rí masters lórí ìmọ̀ ẹ̀kọ́ statistics. nígbà tó dọdún 2012 ó gba ìwé ẹ̀rí ọ̀mọ̀wé, ìyẹn master nípa ìmọ̀ ẹ̀kọ́ computational analysis and modeling nílé ẹ̀kọ́ Louisiana Tech University tó wà ní United States of America. Richard Adeoriokin Idowu ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni láwọn ilé ẹ̀kọ́ lóríṣiríṣi lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. lára àwọn ilé ẹ̀kọ́ tó ti ṣiṣẹ́ láti rí ilé ẹ̀kọ́ tó ti kẹ́kọ̀ọ́ gba ìwé ẹ̀rí master rẹ̀, ìyẹn Louisiana Tech University lórílẹ̀‐èdè United States of America.
bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ ìwádìí pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ tó lórúkọ nílẹ̀ òkèèrè. Richard Adeoriokin Idowu ó níyàwó, ọba Èdùmàrè sì fi ọmọ ta lọ́rẹ. Pẹ̀lú bí Richard Idowu Adeoriokin ṣe ń ṣe dáadáa lókè òkun tó ń rí tajé ṣe, bẹ́ẹ̀ kò fi ilẹ̀ baba tá a ti bí kò fi sílẹ̀ látàrí ìfẹ́ tó ní sí ìdàgbàsókè ìlú, ìpínlẹ̀ àtorílẹ̀-èdè tá a ti bí. Ìfẹ́ náà ló fi ṣe ìdásílẹ̀ àjọ ẹlẹ́yinjú àánú kan tó pè ní RAI Global Trust Foundation láti máa ṣe ìrànwọ́ fún àwọn èèyàn tó bá kù díẹ̀ káàtó fún, kí ìṣẹ́ àti òṣì kó lè dínkù láwùjọ. Ara ìfẹ́ tí Richard ní sí ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú baba tá a ti bí, ìyẹn ìlú Ejigbo nípínlẹ̀ Ọ̀ṣun, ló jẹ́ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP tí ó sì ń ṣe dáadáa nínú ẹgbẹ́ náà. Ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo ọmọ ìlú Ejigbo, ìpínlẹ̀ Ọ̀ṣun, ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ bí wọ́n sì gbọ́ ikú Richard Adeoriokin Idowu lọ́jọ́ 27 oṣù kínní ọdún 2024. Bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, kàyéfì ni ikú Richard Adeoriokin Idowu ló sì jẹ́ o fún gbogbo ọmọ ìlú Ejigbo nípínlẹ̀ Ọ̀ṣun, torí pé ọ̀nà tí ikú Richard Adeoriokin tó gbà wáyé ó ṣe ìyàlẹ́nu, ó jẹ́ kàyéfì, ó sì ń ṣeni ní ààhin. Ṣùgbọ́n o, kò sáwáyé má kú, ọ̀run má kánjú, gbogbo wa là ń bọ̀. Gbogbo ẹ̀dá tó bá ti wálé ayé dandan ni kó jẹ́ pé Olódùmarè. Bẹ́ẹ̀ ni, ohun tó sì pamọ́ níwájú ọmọ èèyàn kedere ni níwájú Olódùmarè ọba. Kọ́ba Èdùmàrè kó bá ní rọ ìyàwó, ọmọ, ẹbí, ará, òbí ti Richard Adeoriokin Idowu tó fi sáyé lọ. Kọ́ba Èdùmàrè kó bá ní pa àṣìṣe rẹ̀ rẹ́, kó sì bá ní forí jìn ín, kó wá jẹ́ kí ọjọ́ jìnnà síra.